Ebenezer Obey ṣayẹyẹ ọjọ́-ìbí ẹ̀ lọ́nà àrà. Ìdùnnú ṣubú layọ̀ fún gbajúgbajà ògbóǹtarìgì akọrin jùjú tó padà wá di akọrin ẹ̀mí ni. Olóyè Ebenezer Rẹ̀mílẹ́kún Ọláṣùpọ̀ Àrẹ̀mú Obey Fábíyì tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ebenezer Obey tàbí Obey Commander. Lásìkò ayẹyẹ ọjọ́-ìbí rẹ̀ tọdún yìí, ọ̀nà àrà sí ni ayẹyẹ ọ̀hún gbà ó, pẹ̀lú bí àwọn nǹkan tí bàbá àgbàlagbà náà kò retí ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 1942 ni wọ́n bí Obey Commander sílùú Ìdọ̀gọ̀ lágbègbè Yewa ní ìpínlẹ̀ Ògùn, bó tilẹ̀ jẹ́ wípé ọmọ Ẹ̀gbá pọ́nbélé oníṣe. Ọdún yìí ló sì di ẹni ọdún 83 83 lórí òkè èèpẹ̀. Bàbá yìí sì tún ṣàmì ayẹyẹ ọdún kejìdínláàádọ́rin tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ olórin jùjú tó padà wá di ajíhìnrere olórin ẹ̀mí. Torí náà ayẹyẹ oníbejì ní tọdún yìí yàtọ̀ fún ọ̀nà ayẹyẹ tààrà tí ọjọ́ ìbí Chief Commander máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Bàbá Obey tìka lára rẹ̀ ló yàn láti ṣayẹyẹ ọdún yìí ní wọ́ọ́rọ́wọ́ láì pariwo, pẹ̀lú bó ti ṣe ní òun kàn fẹ́ lo àsìkò yìí láti máa dúpẹ́ fún ìfẹ́ Ẹlẹ́dàá lórí òun ni, kí òun ó sì gbé ohùn ọpẹ́ sókè fún àṣeyọrí tí Elédùà ti fi jíǹkí òun gẹ́gẹ́ bí olórin àti onígbàgbọ́ tí ọ̀kan kò sì pa èkejì lára. Àmọ́ ṣá, Obey kò rí ibi sá pamọ́ sí lọ́jọ́ náà o, látàrí bí ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ṣe yabo ilé ìjọsìn kan lágbègbè Ìyànàpájà ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó. Níbi tí ètò ìdúpẹ́ ọjọ́ náà ti wáyé, wọ́n ní dandan ni káwọn ó bá ìlúmọ̀ọ́ká òṣèré yìí dáwọ́ dùnú yìí dí kádìyẹ ó má dé ìdí ẹyin rẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe. Lára ọ̀gọ̀rọ̀ abánikẹ́yẹ tó péjú síbi ètò náà láti rí àwọn gbajúmọ̀ láwùjọ bíi ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, gbajúmọ̀ olórin fújì tó tún jẹ́ máyégún ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde Marshal, gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú Tẹ́jú Oyèlákin tí ọ̀pọ̀ mọ̀ sí Tẹ́jú Babyface. Bákan náà ni àwọn èèkàn olórin ẹ̀mí bíi ajínrere Báyọ̀ Adélakùn Ayẹwà, abilékọ Fúnmi Àràgbáyé àti Esther Ìgbẹ́kẹ̀lé, alàgbà Bámidélé Adéyanjú tí ọ̀pọ̀ mọ̀ sí Àgbàlẹ́tù tó jẹ́ gbajúmọ̀ oníròyìn àti agbóhùnsáfẹ́fẹ́ náà kò gbẹ́yìn. Kò sí tàbí ṣùgbọ́n pé báwọn èrò rẹpẹtẹ ṣe yabo Ebenezer Obey Fábíyì láìròtìyé, ó ní ó yani lẹ́nu gidigidi, kò sì lè pa ayọ̀ rẹ̀ mọ́ra lọ́jọ́ náà bó ṣe ń wo àwọn olólùfẹ́ rẹ̀, àwọn mọ̀lẹ́bí àti ará, títí kan ọmọ bíbí inú rẹ̀ tó náà ń jẹ́ olórin bíi ti bàbá rẹ̀ Tolú Obey tí gbogbo wọn sì ṣùgbà bàbá yìí. Ìṣẹ̀lẹ̀ mánigbàgbé kan nínú ètò náà ni ibi tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti lọ́ọ́ fa bàbá Obey Commander lọ́wọ́. Ó gbé bàbá náà dìde kí wọn ó lè dìjọ jó, àwọn méjèèjì sì rọ̀ mọ́ ara wọn, wọ́n mì síwájú sẹ́yìn, wọ́n fẹsẹ̀ rajó ọpẹ́, àtẹ́wọ́ àtàríwó sì ń dún wá bá àwọn méjèèjì láti ọ̀dọ̀ àwọn èrò tí wọ́n ń wòran àwọn arúgbó méjì yìí tí wọ́n ń fi àkànṣe ìfẹ́ hàn síra wọn. Yàtọ̀ fún ti àwọn tó wá péjúpésẹ̀ síbi ètò náà, ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́nifẹ́re mìíràn lẹ́nìkọ̀ọ̀kan àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ Ebenezer Obey Fans Club káàkiri lórí ẹ̀rọ ayélujára àti láàrin ìgboro ló bá Ebenezer Obey dáwọ́ dùnú tí wọ́n sì ń júwe rẹ̀ gẹ́gẹ́ bí akọni olórin tí ipa rẹ̀ kò ṣeé gbàgbé bọ̀rọ̀. Ẹ ó rántí pé ọ̀pọ̀ àmì ẹ̀yẹ orílẹ̀-èdè bíi Member of the Federal Republic MFR àtàwọn oyè àpọ́nlé míì ó ní wọ́n ti fi dá Ebenezer Obey lọ́lá, bẹ́ẹ̀ ló ti gba àmì ẹ̀yẹ káàkiri ilẹ̀ yìí àti òkè òkun. Títí dòní ni àwọn àwo orin rẹ̀ ó sì ń ta wàràwàrà láàrin ìgboro àti lórí ìgbà. Àwọn olólùfẹ́ orin jùjú kò sì lè kọ iyán rẹ̀ kéré látàrí orin ọgbọ́n, òye àti fàájì tó fi mọ́ ijó jẹ̀lẹ́ńkẹ́ àti ẹ̀kọ́ tó rọ̀ṣọmọ̀ sínú àwọn orin tí Ebenezer Obey ti kọ. Ìta fàájì náà ń kí olóyè Chief Commander kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. A ṣàdúrà kí Elédùmarè ó túnbọ̀ jẹ́ kí á rí bàbá náà pẹ́ láyé àti láàyè ìdẹ̀ra.